Ojúmọ́ tó mọ́ la fi ń jẹpo, ilẹ̀ tó mọ́ la fi ń jẹyọ̀. Ojúmọ́ ò ní mọ́ kí balùwẹ̀ kó má rómi mu. Ǹjẹ́ èrò òkun èrò ọ̀sà ẹ wá bá wa ní Jẹ̀bútúre ní DNC rédíò lórí ètò Àyọkà Ara Ọ̀tọ̀. Torí wípé tọ̀tún tòsì lẹ̀yẹlé fi kórè wọlé, ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn ròde ìbànújẹ́. Ìdùnnú ní tiwa ní DNC rédíò àti ti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. DNC rédíò, ẹ̀rọ rédíò tí ń bẹ lórí ayélujára. DNC rédíò Amẹ́ríkà ní DNC rédíò wà. Olú-iléeṣẹ́ DNC rédíò sì ń bẹ nílùú Dallas lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ibẹ̀ lọ́ba òkè ló fìdí DNC rédíò ló fi sọlẹ̀ sí. Bẹ́ẹ̀ bá wa ń gbọ́ wa káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Bẹ́ẹ̀ bá ń gbọ́ wa torí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n ti ń gbọ́ DNC rédíò. Bá a ti ń ṣètò lọ́wọ́lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti ń tẹ́tí sí wa tí wọ́n sì ń jẹ̀gbádùn, tí wọ́n ń jẹ̀gbádùn gbogbo àwọn ètò alárinrin, àwọn orin tí ṣe tí lóore tí ń jáde ní DNC rédíò. Torí wípé orí íńtánẹ́ẹ̀tì ní DNC rédíò wà, online rédíò ní DNC rédíò. Bẹ́ẹ̀ bá fẹ́ máa gbọ́ DNC rédíò, ẹ lè máa gbọ́ wa látòrí kọ̀ǹpútà yín. Ẹ bá ti lọ sórí wẹ́bsáìtì wa ní www.distinctradio.com àti Distinct Radio àti DNC rédíò. Bẹ́ẹ̀mi tí máa wí ọ̀kan náà ní méjèèjì. Ìyá tó bá sọ náà ló bí ṣòkòtò. DNC rédíò náà ní jẹ́ Distinct rédíò. Bẹ́ẹ̀ bá ti lọ sórí wẹ́bsáìtì wa tẹ̀ www.distinctradio.com. Kètèkètè ilẹ̀ máa gbádùn DNC rédíò, tẹ́sí máa jẹ̀gbádùn gbogbo àwọn ètò wa lọ́kan òjọ̀kan. DNC rédíò àtúnbẹ lórí TuneIn app, a wà lórí Android, à ń bẹ lórí iTunes, a sì wà lórí BlackBerry World. Bẹ́ẹ̀ bá ti search fún DNC rédíò lórí àwọn application tí mo dá kọ́hún, ẹ láǹfààní àti máa gbọ́ wa, ẹ láǹfààní àti máa gbọ́ DNC rédíò, tẹ́sí máa jẹ̀gbádùn gbogbo àwọn ètò wa. Àlàálẹ̀ ọjọ́ Thursday, àlàálẹ̀ ọjọ́ Àlàmísì, ọjọ́ Thursday láago 9 lètò Àyọkà Ara Ọ̀tọ̀ ní gorí afẹ́fẹ́ ní DNC rédíò.
àwọn àtúntẹ̀ ètò Àyọkà Ara Ọ̀tọ̀ àtúnláwọn àtúntẹ̀ Àyọkà Ara Ọ̀tọ̀ láàrin ọ̀sẹ̀ wọ́n fi tó ká tó parí ètò wọ́n fi tó ilé tí àwọn ọjọ́ táwọn àtúntẹ̀ Àyọkà Ara Ọ̀tọ̀ ọjọ́ àtàkókò tátùnkọ́ Àyọkà Ara Ọ̀tọ̀ tó tún gorí afẹ́fẹ́ ní DNC rédíò fún àǹfààní àwa tá a bá ráyè tá a ráyè àti gbọ́ ní live bí ti ń jáde ní DNC rédíò aláǹfààní àti gbàtúntẹ̀ rẹ̀ àtúntẹ̀ ní DNC rédíò wọ́n kéde àwọn ọjọ́ àtàkókò láǹfààní àtúntì gbọ́ àtúntẹ̀ ètò Àyọkà Ara Ọ̀tọ̀ ní DNC rédíò wọ́n kéde rẹ̀ kó tó di pa àparí ètò lónìí. Bẹ́ẹ̀ bá wá lọ sí orí YouTube ẹ láǹfààní àti gbọ́ gbogbo àwọn ẹ́písòdù tá a ti ṣe kọjá gbogbo àwọn ẹ́písòdù gbogbo àwọn ètò Àyọkà Ara Ọ̀tọ̀ tá a ti ṣe kọjá ẹ láǹfààní àti gbọ́ wọn lákòókò ìgbàkígbà tó bá wù yín ẹ láǹfààní àti gbọ́ wọn lórí YouTube. Ọlọ́run ọba mi ìbà rẹ o ìwọ lọba tó ṣe wípé kò sára tó lè dá kò sì sí nǹkan tí ìwọ Ọlọ́run Elédùmarè tó lè ṣe ló jẹ́ kí gbogbo ayé ọmọ pè ọ́ lọ́lọ́run ọba abetí ìlú kára bí àjèrè béèyàn ṣèdè Haúsá Ọlọ́run ọba gbọ́ bó sọ Ìgbò bó sọ Ghana bó sọ Yorùbá bó sọ Ìbò ìwọ nìkan lọ́lọ́run tó ṣe wípé bó ti ń bẹ ń Ìbàdàn ńlọ ń bẹ lẹ́kọ̀ọ́ bó ti ń bẹ l'Amẹ́ríkà àkókò kan náà ló tó ń bẹ London ló ń bẹ Germany ló ń bẹ Australia ló ń bẹ ní Saudi Arabia ìlú tó jìnnà sí náà tó sì sùnmọ́ àlùjánnà kábíyèsí rẹ o Ọlọ́run ọba àwa dúpẹ́ àdúpẹ́ àmúwá fún ọ ìwọ nìkan làwa júbà fún ìwọ nìkan là ṣèbà rẹ lórí ètò Àyọkà Ara Ọ̀tọ̀ ní gbogbo ìgbà bá ti ń gorí afẹ́fẹ́ ní DNC rédíò lórí ètò Àyọkà Ara Ọ̀tọ̀ ìwọ la máa dúpẹ́ fún ìwọ la sì máa túrí fún ìwọ la máa fìbà fún kábíyèsí rẹ o Ọlọ́run ọba àkínwọ̀ náà láyé ròkun wìnìkìn bí àti àkún apàtẹ ètò bí ẹni pàtẹ ẹlẹ́kẹ̀ the authentic African MC orí ètò Àyọkà Ara Ọ̀tọ̀ iná àmọ́ tó kalẹ̀ sí lálẹ́ yìí ní DNC rédíò lábala lètò Àyọkà Ara Ọ̀tọ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Àyọkà Ara Ọ̀tọ̀ bẹ́ẹ̀ ti mọ̀ abala mẹ́ta lètò Àyọkà Ara Ọ̀tọ̀ pín sí abala àkọ́kọ́ labala àkójọpọ̀ òròyìn abẹ́lẹ́lẹ́ kejì ńlábala òwe lẹ́sìn ọ̀rọ̀ nígbà tí abala ẹlẹ́kẹta sì jẹ́ abala àwé ìtàrọ̀sọ kan tó wá bọ́ sí àgbàmì àkójọpọ̀ òròyìn ẹ̀yìn nǹkan sí wọn lókè lọ́ọ̀nà nílé àgọ́dù kò tó ń padà bọ̀. ìyàwó dùn lọ́sìngí ọkọ tún mi gbé ọjọ́ náà rí bí àná tí Adéyínká Adéwálé ọmọ wọn lára Èkìtì díyàwó Samson Adéwálé ojúlówó ọmọ wọn níjẹ̀bú Rẹ́mọ Ìjẹ̀bú lọ́kọ̀ Èkìtì jọ ìgbéyàwó jóni tí wàá pọ́dún mẹ́wàá o ẹ wá bá wọn yọ̀ ọjọ́ 21 oṣù kẹta 21st of March 2015 láyẹyẹ àjọ̀dún ọdún kẹwàá tọkọtaya yóò wáyé ní People's Convention Center 2710 Irving Boulevard Irving, Texas MJA Boutique àwọn ní ọ̀tá gèlè àti fìlà tá a mú fún 10th wedding anniversary àti royal night tọkọtaya Adéwálé ẹ pè MJA Boutique lórí aago 469-774-1194 tàbí 972-544-4829 aago 8 alẹ́ gẹ́gẹ́ láyé yóò bẹ̀rẹ̀ tìlù orin àtijọ́ sì sọ̀kalẹ̀ ní rẹ̀bùtù àwọn olórin ọjọ́ náà ni Jimmy aka Dastain AKT àlàyé tó ń bùgá àti earthquake Atlanta láti orílẹ̀-èdè Nàìjíríà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ wá fijọ́ àtìlù jẹ́ tọkọtaya Adéwálé sí ọba Kírímísí ọba of Atlanta Georgia ní father of the day on behalf of DNC radio tó kalẹ̀ sí Dallas lórílẹ̀-èdè Amẹ́ríkà mo kí tọkọtaya Adéwálé ẹ kú oríire. ó ń ṣe lóòrọ̀ I can't just stop thinking about you, my love.
Yorks of Africa Media Productions, iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ. Ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músémúsé láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọ̀nà Ọláyéròkun, the authentic African MC, ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọngbọ́n, àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ, àtẹ̀fẹ̀ tó sòdó, táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Ẹ kàn sí Yorùs of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101. Ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, London, France, ní Yúróòpù, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà bó ṣe Iraq àbí Afghanistan, àjọ ń lọ ni. Yorùs of Africa Media Production, God first, the secret of success. Gbogbo gìtẹ́lẹ́gbèdè bá fọwọ́ bà tó dún ní dún. Distinct furniture tó ti gbára mi wọ̀lú, iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòpò jìnnà, Distinct furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. Àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct furniture lórí fóònù wọn 952-212-6527. Kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú. Lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct furniture 952-212-6527. Distinct furniture, inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. La 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 la. Ṣàpẹ́ Olùmarè o gbọ́dọ̀ fẹ́lifẹ́li. Jìgìjìgì ṣàpẹ́ Olùmarè o gbọ́dọ̀ fẹ́lifẹ́li. Odò kan tó ń gorí ẹja. Ọ̀tẹ̀ yìí tó ga ó gbọ́dọ̀ fẹ́lifẹ́li. Odò kan tún gorí àjà. Ọ̀tẹ̀ yìí tún ga ó gbóná fẹ́lifẹ́li. Ẹ̀yin bèbí ẹ̀yin pàdí ẹjẹ́ àjọjọ́. Ẹ̀yin pàdí ẹ̀yin bèbí ẹjẹ́ àjọyọ̀. Ẹ̀yin bèbí ẹ̀yin pàdí ẹjẹ́ àjọjọ́. Ẹ̀yin pàdí ẹ̀yin bèbí ẹjẹ́ àjọyọ̀. Sọ̀ní Adékọ̀yí làwa mọ̀ bó jẹ́ kéré afẹ́. Sọ̀ní Adékọ̀yí làwa mọ̀. Ọba àríyá ojú ìbùkún rọ sórí wa làwa ń ṣọpẹ́. Ẹ káàbọ̀ sórí ètò Àyọkà Ara Oto. Ọbásanjọ́ ọba mi wí, ó sì yí ìgbésí ayé mi padà. Tinubu ló sọ bẹ́ẹ̀. Ìròyìn ń bọ̀ lórí rẹ̀ lábala ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Òdodo ọ̀rọ̀ ó ní Patient Jonathan sọ o. Òótọ́ ni ọpọlọ Buhari ti kú pátápátá. Fani Káyọ̀dé ló sọ bẹ́ẹ̀.
tí Jónátánì tó bá yọ jẹ̀gá bí ẹni yọ jìgá ọ̀run ọ̀mọ̀ ní jábọ́lẹ̀ o. Fáyọ̀sẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ lórí ìròyìn ọ̀hún. Ìpàdé tó yẹ kó wáyé láàrin alága ìgbìmọ̀ tó ń mójútó ròbò INEC àtàírù jẹ̀ga wọ́n ti sún tó yẹ kó wáyé láàrin rẹ̀ àtàwọn kọmíṣánná fétò ìdìbò ní gbogbo ìpínlẹ̀ wọ́n ti sún pàdé ọ̀hún síwájú. Àmúwá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀yà forúkọ ẹgbẹ́ òṣèlú wa sára àwé ìdìbò ni o. Bí bẹ́ẹ̀ kọ́ ẹ sọ́jọ́ ìdìbò síwájú. Àwọn pátì tuntun ẹgbẹ́ òṣèlú tuntun àwọn ló sọ bẹ́ẹ̀. Àmúwá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Bíbo ẹnu àtẹ́lu ajagun fẹ̀yìntì Muhammadu Buhari ó kù díẹ̀ káàtó. Yá kìlọ̀ fún ìyàwó rẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC ló sọ bẹ́ẹ̀ fún ààrẹ Goodluck Jonathan. Àmúwá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ó ti ṣèpàdé papọ̀ pẹ̀lú òbí àwọn ọmọ akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n jí gbé nílùú Chibok. Ó sì ṣèlérí láti tún gbèsè ayé wọn ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ lórí ìròyìn ọ̀hún. Ẹ jábọ́ sí agbami ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Gómìnà fún ìpínlẹ̀ Èkó nígbà kan rí Bọ́lá Ahmed Tinubu ó ti sọ wípé lóòótọ́ lọ́básanjọ́ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bá òun wí ó sì tún ìgbésí ayé òun ṣe. Tinubu nígbà tí Tinubu tó jẹ́ ọ̀kan lára àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú APC òun ló sọ bẹ́ẹ̀ níbi ayẹyẹ ọjọ́ kejìdínlọ́gọ́rin tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe ní ilé ìkàwé rẹ̀ tí ń bẹ ní Abẹ́òkúta nípìnlẹ̀ Ògùn. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí gómìnà tẹ́lẹ̀ Tinubu ti sọ, ó sọ wípé lóòótọ́ ló bá òun lójijì o. Bí olóyè Ọbásanjọ́ ṣe sọ wípé òun ni kó wọ́n bá àwọn àlejò tó wá síbi ayẹyẹ ọ̀hún sọ̀rọ̀. Ó wá sọ wípé olóyè Tinubu wá ṣàpèjúwe olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ẹni àpọ́nlé jùlọ tí ó sì yẹ kí àwọn èèyàn máa pọ́nlé ní àwùjọ pàápàá lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí wípé aṣáájú rere ìní olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Ó sì tún jẹ́ olùkọ́ tí kọ́ni lẹ́kọ̀ọ́ tó sì rẹ́dì láti fìyà jẹni bí ènìyàn bá ṣe ohun tí ò tọ́. Tinubu ó tún wá ṣàlàyé síwájú wípé lóòótọ́ ni o olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó bá òun wí ìgbáwí náà ó sì ṣe fún ìgbésí ayé òun. Ó wá ṣàpèjúwe ìgbà tí ọlọ́rẹ̀ ṣe àbẹ̀wò sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní Aso Rock níbi tí olóyè
Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ wípé kí òun jáde kúrò nínú Aso Rock lẹ́yẹ ọ̀sọ́kà. Òun á dá Ọbásanjọ́ lóhùn. Òun sọ fún lọ́jọ́ náà wípé wọ́n rántí o, Aso Rock kì í ṣe ilé bàbá rẹ̀, kì í sì ṣe oyè ìdílé, àti wípé ayálégbé ìní Ọbásanjọ́ jẹ́ nínú Aso Rock. Tó bá jẹ́ wípé ilé rẹ̀ tó wà ní Ọ̀tà ló ti sọ pé kó wọ́n jáde, òun ò ní bá jiyàn, òun ó jáde. Ṣùgbọ́n léyìí tó jẹ́ ilé ìjọba, òun fẹ́ kó rántí wípé tí gbogbo ọmọ Nàìjíríà ní ṣe. Òun nígbà tó ń sọ̀rọ̀ yìí, Ọbásanjọ́ ó dáhùn lóhùn wípé òdodo ọ̀rọ̀ ló ń sọ, ó sì sọ wípé kóun ó jókòó. Kọ́kọ́ dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ nígbà tí àwọn bẹ̀rẹ̀ àjọṣepọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú míì láti darapọ̀. Àwọn lọ sọ́dọ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ láti jẹ́ alákòóso àti láti jẹ́ olùbẹ̀wò fún ẹgbẹ́ náà. Ó sì sọ nígbà náà fáwọn wípé inú ẹgbẹ́ òṣèlú PDP ló ń wà o, ṣùgbọ́n tí àwọn bá ṣe ẹgbẹ́ ọ̀hún dáadáa, táwọn sì fa ẹni tí gbogbo èèyàn mọ̀ wípé yóò ṣe dáadáa láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, òun ti ṣetán láti kó wọ́rí pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC. Ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, arábìnrin Patient Jonathan, tó sọ nípa olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC, ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, wípé ọpọlọ Buhari ti kú pátápátá. Ọ̀rọ̀ náà òdodo ọ̀rọ̀ ni o. Fani Káyọ̀dé òun ló sọ bẹ́ẹ̀. Ó wá fi yé ó wá ṣàlàyé síwájú wípé òdodo ọ̀rọ̀ ní àpẹẹrẹ tí Patient Jonathan, ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, tó sọ nípa ajagunfẹ̀yìntì Buhari. Ó ní lóòótọ́ ní ọpọlọ ajagunfẹ̀yìntì Buhari ti kú pátápátá, léyìí tó sì jẹ́ wípé kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n ṣe àmójútó rẹ̀, dípò eléyìí tí wọ́n fi wá ń bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ sọ. Arábìnrin Patient Jonathan tí ṣe aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ pé ọpọlọ Buhari ti kú pátápátá, àti wípé Buhari ti dàgbà, ọmọ inú rẹ̀ ló sì fẹ́ bá díje. Tí kò bá wá ṣe pé ọpọlọ rẹ̀ ti kú ni, ó yẹ kó mọ̀ wípé kí òun lọ sílé, kóun lọ fẹ̀yìntì kúrò nídìí òṣèlú ni. Arábìnrin Patient Jonathan ó sọ̀rọ̀ yìí nílùú Lọ́kọ́jà níbi tí wọ́n ti ń ṣe ìpolongo ìbò fún ààrẹ Goodluck Jonathan. Ìgbà tí Fani Káyọ̀dé tó wá ń fèsì lé ọ̀rọ̀ náà, ó sọ wípé òdodo ọ̀rọ̀ pọ́nbélé ìní ìyàwó ààrẹ sọ, àti wípé kí ni Buhari tún wá ní ibi tí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ dé, àti níbi tí ọ̀rọ̀ ètò ìlera rẹ̀ dé, àti níbi tí ọ̀tọ̀ ìlera rẹ̀ dé. Ààrẹ orílẹ̀-èdè, ààrẹ wo ni ó tún fẹ́ ṣe? Èyí tó jẹ́ pé ó yẹ kó mójútó ìlera ara rẹ̀, tó yẹ kí ìlera ara rẹ̀ kó jẹ́ lógún, tí ó wá ń bá ọ̀rọ̀ òṣèlú káàkiri. Ó sọ pé ó wá ké sí ẹgbẹ́ òṣèlú APC láti mójútó ìlera olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní kí wọ́n mójútó ìlera rẹ̀ o, kí wọ́n sì fi ìyàwó ààrẹ Goodluck Jonathan kí wọ́n fi lọ́rùn sílẹ̀, kí wọ́n yé bá ṣe awuyewuye. Bí bẹ́ẹ̀ kọ́, èyí tí wọ́n rí késekése ni o, kàṣàkàṣà sì ń bọ̀ lọ́nà tí ṣe bàbá késekése.
ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti ṣe àbẹ̀wò ó sì ṣe ìpàdé pẹ̀lú àwọn òbí àwọn ọmọbìnrin àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí àwọn ikọ̀ Boko Haram tí wọ́n jí kó nílùú Chibok ní oṣù kẹrin ọdún tó kọjá. Ìjọba àpapọ̀ ti ṣàbẹ̀wò ó sì ṣèpàdé pẹ̀lú àwọn òbí àwọn ọmọ náà níbi tí ó ti bá wọn sọ̀rọ̀ ó bá wọn sọ̀rọ̀ ìwúrí ó sì fi yé wọn wípé ìjọba mọ rírì dídákẹ́ tí wọ́n mọ rírì bí wọn ò ṣe kí ọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ àwọn ọmọ náà nígbà tó ń gbẹnu sọ fún ìjọba. Mínísítà fún ọ̀rọ̀ irin àti ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè Nàìjíríà Muhammed Wakil nígbà tí ló yin àwọn òbí àwọn ọmọ náà ó sì yòǹbó wọn fún àìjẹ́ kí ẹnikẹ́ni kó kí ọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ àwọn ọmọ náà. Ó wá ṣèlérí fún wọn wípé nípa rírí àwọn ọmọ náà padà dídùn lọ́sọ̀ọ́sọ àti wípé ikọ̀ àwọn ọmọ ológun orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́ takuntakun àwọn ni wọ́n sì ń borí nínú ìjà àjàkú akátá tí ń lọ lọ́wọ́ pẹ̀lú ikọ̀ Boko Haram àti àwọn ọmọ ogun orílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá sọ fún wọn wípé ìjọba yóò ṣe ètò tó níláárí láti fi wọ́n wọ̀ sí ibi tí ó ṣe é wuyì láwùjọ àti láti tún ìgbésí ayé wọn ṣe láti pèsè ohun amáyédẹrùn fún wọn. Ọkọ̀ ṣàìfikún ọ̀rọ̀ rẹ̀ wípé nípa rírí àwọn ọmọ náà padà láìpẹ́ láì jìnnà àwọn ọmọ náà yóò di rírí wọn ó sì darapọ̀ pẹ̀lú àwọn òbí wọn. A ó ṣèrántí wípé àwọn ọmọbìnrin ilé ẹ̀kọ́ Chibok ní ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ni wọ́n gbé. Àwọn ọmọbìnrin tó lé ní 200 ni wọ́n jí gbé ní ọdún tó kọjá nínú oṣù kẹrin ọdún tó kọjá. Àìmọye ìgbà sì ni ìjọba Goodluck Jonathan tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣèlérí wípé àwọn ọmọ náà yóò di wíwá, ṣùgbọ́n títí di àkókò yìí tí ẹnikẹ́ni kò lè sọ pàtó níbi tí àwọn ọmọ náà wà. Pàápàá láti bí ọ̀sẹ̀ bíi 3 sẹ́yìn tí ikọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà àti ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ti ń gbé pẹ́rẹ́gì kaná nínú igbó Sambisa àti agbègbè rẹ̀. Ṣùgbọ́n mínísítà ó fi ọkàn àwọn òbí ọmọ náà balẹ̀ wípé láìpẹ́ láì jìnnà àwọn ọmọ náà yóò di rírí padà. Bíbẹnu àtẹ́lù tí ìyàwó ààrẹ Goodluck Jonathan tí ó ń bẹnu àtẹ́lù olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ní ẹgbẹ́ òṣèlú APC ti sọ gẹ́gẹ́ bí ohun tí ò bójúmu ní èyí tó sì tàbùkù ipò tí ìyàwó ààrẹ Goodluck Jonathan wà lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. President Jonathan òun ló ṣe wípé ní gbogbo ibi ìpàdé ìkéde ìbò tí bá ti ń wáyé ló ti máa sọ̀kò ọ̀rọ̀ burúkú lu ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tí yóò sì máa pè ní orúkọ tí kìí ṣe tirẹ̀ léyìí tí ó sì lòdì sí ìwà ọmọlúàbí láwùjọ. Ẹgbẹ́ òṣèlú PDP wá ṣàpèjúwe ìyàwó ààrẹ Goodluck Jonathan èèyàn President Jonathan gẹ́gẹ́ bí ìyálàyà ọmọ alátìká àti ẹni tó ṣe wípé kò ní ẹ̀kọ́ lé rárá.
rábà á ṣèrántí wípé ní ìlú Calabar níbi ìpolongo ìbò ní ìyàwó ààrẹ Goodluck Jonathan, Patient Jonathan, ló ti kọ́kọ́ ti ké sí gbogbo àwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú PDP wípé ibikíbi tí wọ́n bá ti ń gbọ́ tí àwọn èèyàn bá ti ń pariwo change, ìyún àyípadà, kí wọ́n máa sọ wọ́n lóko ni o. Ó sì tún wá sọ nílùú Lọ́kọ́já lélẹ̀ tó tún sọ lọ́sẹ̀ tó kọjá ní ọjọ́ tó kọjá ní ìlú Lọ́kọ́já níbi ìpolongo òbò tó ti ké sí, tó ti ṣàpèjúwe ajagunfẹ̀yìntì Muhammadu Buhari gẹ́gẹ́ bí ẹni tí ọpọlọ rẹ̀ ti kú. Ẹgbẹ́ òṣèlú PDP wọ́n wá ké sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan láti fewé ọmọ mọ́ ìyàwó rẹ̀ létí, torí wípé ìwà tó ń wù ìwà tí kò bójúmọ́ rárá ni o, ó sì tàbùkù sí ipò ààrẹ. Ẹ̀yà forúkọ wa sínú ìwé ètò ìdìbò ní o, bí bẹ́ẹ̀ kọ́ ẹ sún ọjọ́ ìdìbò síwájú. Ẹgbẹ́ òṣèlú tuntun èyí tí ilé ẹjọ́ pa láṣẹ wípé àjọ tó ń mójútó ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC pé wọ́n gbọ́dọ̀ fún ní ààyè nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ti wá ké sí àjọ INEC wípé tí wọn ò bá ti lè fi orúkọ ẹgbẹ́ náà sí inú ìwé ìdìbò, kí wọ́n yá sún ọjọ́ ìdìbò sẹ́yìn ní o títí di àkókò tí wọ́n fi orúkọ ẹgbẹ́ náà sínú ìwé ìdìbò. Nígbà tí ó ń bá ikọ̀ àwọn oníròyìn sọ̀rọ̀, agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọ̀gbẹ́ni Nwofọ ló ṣàpèjúwe ẹgbẹ́ òṣèlú tuntun náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tó fìdí múlẹ̀ tí ó sì jà fún ìfẹ́ àwọn mẹ̀kúnnù.
bá jẹ́ tọmọ Happy birthday to tó you. bá jẹ́ tí mọ́tò ni Happy birthday to you. kó jẹ́ bí ilé kíkọ́. Happy birthday to you. ẹ má bínú. ẹ má bínú nẹ́tíwọ̀kì ló ṣe bí ẹ̀ ń lọ fẹ́rẹ́fẹ́ ló já lọ díẹ̀ lórí afẹ́fẹ́. Abala àkójọpọ̀ òròyìn náà láti wà lórí ètò Àyọkà Ara Ọ̀tọ̀. Ẹgbẹ́ òṣèlú tuntun ó ti ké sí àjọ INEC láti forúkọ ẹgbẹ́ òṣèlú náà sínú ìwé ètò ìdìbò kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó lè bá àráyè kópa nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà nínú oṣù kẹta àti nínú oṣù kẹrin. Bí bẹ́ẹ̀ kọ́ kí àjọ INEC ó yáa sún ọjọ́ ìdìbò síwájú. Ẹgbẹ́ òṣèlú tí wọ́n porúkọ rẹ̀ ní Young Democratic Party ó ní ilé ẹjọ́ ti pàṣẹ wípé àjọ INEC wọ́n gbọ́dọ̀ fún ní ààyè láti kópa nínú ètò ìdìbò. Nígbà tí alága ẹgbẹ́ ọ̀hún ọ̀gbẹ́ni Nwofọ tó ń pàdé pẹ̀lú àwọn oníròyìn ó sọ fún àjọ INEC wípé wọ́n gbọ́dọ̀ fi orúkọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún sí inú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà àti wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún gbọ́dọ̀ kópa torí pé ẹgbẹ́ òṣèlú tí yóò ṣe ojú tí yóò sì ṣe dáadáa fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Tí àjọ INEC bá wá kùnà láti forúkọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún sínú ìwé ìdìbò a jẹ́ wípé kí wọ́n yáa sún ọjọ́ ìdìbò síwájú di ọjọ́ míì ọjọ́ rẹ̀. Ìpàdé tó yẹ kó wáyé láàrin alága àjọ tó ń mójútó ọ̀rọ̀ ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC ìyún Professor Atairu Jega pẹ̀lú àwọn kọmíṣánná fún ètò ìdìbò káàkiri gbogbo ìpínlẹ̀ ni wọ́n ti sún ìpàdé ọ̀hún síwájú di ọjọ́ mi ọjọ́ rẹ̀ látàrí awuyewuye tó ń ṣẹlẹ̀ nípa wípé ó ṣeéṣe lásìkò ìpàdé ọ̀hún kí àwọn kọmíṣánná fétò ìdìbò tí wọ́n ní ṣe tàbí tí wọ́n ṣe ti ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n sọ wípé àwọn ò nígbàgbọ́ mọ́ nínú àkóso Professor Atairu Jega léyìí tí ó sì lè fún ìjọba àpapọ̀ láǹfààní láti yọ Professor Atairu Jega kúrò ní ipò gẹ́gẹ́ bí alága àjọ INEC. Ṣùgbọ́n nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ akọ̀wé ìròyìn fún àjọ INEC ọ̀gbẹ́ni Káyọ̀dé Ìdòwú ó sọ wípé sísún tí wọ́n sún ìpàdé ọ̀hún síwájú kò ní ṣe o nípa pé bóyá ó ṣeé ṣe kí àwọn kọmíṣánná fétò ìdìbò káàkiri ìpínlẹ̀ kí wọ́n dìbò láti sọ wípé àwọn ní ìgbàgbọ́ nínú ìṣàkóso Atairu Jega mọ́. Ó ní kì í ṣe bẹ́ẹ̀ rárá o, kì í ṣe ìdí tí ìpàdé ọ̀hún tó fi jẹ́ sísúnwájú òun kọ́nu o bí kò ṣe wípé kí àyẹ̀wò tí wọ́n ṣe nípa irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń yẹ káàdì àwọn olùdìbò wò kí àwọn kọmíṣánná ọ̀hún kí wọ́n lè bá rí àǹfààní láti ṣe àyẹ̀wò ọ̀hún fínífíní láti wá mú àbọ̀ wá fún alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Atairu Jega. Ìdí nìyí o tí wọ́n fi sún ìpàdé ọ̀hún síwájú kí àǹfààní kó lè bá wà fún wọn láti ti ṣe àyẹ̀wò irinṣẹ́ ọ̀hún kó tó di wípé ọjọ́ ìbò yóò sún mọ́lé.
ìròyìn tá a fi káàdì abala àkójọpọ̀ ròyìn ńlẹ̀ lọ́sẹ̀ yìí lórí ètò Àyọkà Ara Ọ̀tọ̀ òun ló sọ wípé tí ààrẹ Goodluck Jonathan tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó bá yọ Professor Ataru Jega kúrò nípò gẹ́gẹ́ bí ẹni yọ jìgá ọ̀run ò ní já wálẹ̀ o kò sì sí ohun kan tí yóò ṣẹlẹ̀. Gómìnà fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ló sọ̀rọ̀ ọ̀hún nílùú Èkìtì nígbà tí ó ń gbẹnu gómìnà sọ̀rọ̀ nígbà tí akọ̀wé ìròyìn fún gómìnà Ayọ̀délé Fáyọ̀ṣe tó ń gbẹnu gómìnà ọ̀hún sọ̀rọ̀ nílùú Èkìtì òun ló sọ wípé tí ìjọba àpapọ̀ ìjọba Goodluck Jonathan tó bá yọ Professor Ataru Jega tó jẹ́ alága fún àjọ INEC kúrò nípò ṣáájú ọjọ́ tó yẹ kó fẹ̀yìntì lẹ́nu sinmi kò sí ohun kankan tí ó ṣẹlẹ̀ o torí wípé irú rẹ̀ ti ṣẹlẹ̀ rí. Ó wá ṣàpèjúwe bí ìjọba àpapọ̀ ṣe sọ wípé kí Professor Uwu tó jẹ́ alága àjọ INEC tẹ́lẹ̀ pé kó máa lọ lẹ́nu sinmi síwájú oṣù kẹta tó yẹ kó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ó sọ wípé ohunkóhun kò tìdí rẹ̀ yọ kí wá ló wá fà á tí awuyewuye fi wá lọ nínú ẹgbẹ́ òṣèlú APC wípé ààrẹ Goodluck Jonathan ó fẹ́ yọ Ataru Jega kúrò nípò ṣáájú ọjọ́bò. Ó ní àjẹ́ wípé ohun ìkọ̀kọ̀ ń bẹ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti alága àjọ INEC léyìí tó wá já bí ìbẹ̀rù fún wọn wípé tí ìjọba Goodluck Jonathan tó bá lè yọ alága àjọ INEC kúrò nípò a jẹ́ wípé gbogbo ètò àti gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn tí alága àjọ INEC àtẹgbẹ́ òṣèlú APC fẹ́ lò àjẹpọ̀ ti já sí pàbónú àjẹ́ wípé ó ti já sí pàbó. Ìdí gan nìyí tí ẹ̀rù fi ń ba ẹgbẹ́ òṣèlú APC wípé kí ààrẹ Goodluck Jonathan kó má bàa yọ Professor Ataru Jega kúrò nípò. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ó wá ṣàpèjúwe olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹni tí ààrẹ ń ṣe tí ètò ìlera rẹ̀ tí kò sì gbámúṣé. Ó sọ wípé láti bí ọjọ́ bíi mélòó kan ní ajagun fẹ̀yìntì Muhammadu Buhari ni ò ti lè fojú hàn síta tí ò sì sí ẹnikẹ́ni tó mọ ibi tó lọ. Ó wá pàrọwà sí ẹgbẹ́ òṣèlú APC láti mójútó ìlera olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà dípò awuyewuye àti ọ̀rọ̀ tí ò tiẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ àti ìhàlẹ̀ lásán tí wọ́n hàn wípé tí ààrẹ Goodluck Jonathan tó bá yọ Professor Ataru Jega kúrò nípò wípé kinní kan ó ṣe. Ó wá ṣàpèjúwe rẹ̀ wípé bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ti máa ń pariwo káàkiri nù ní gbogbo ọ̀rọ̀ tó bá ti jẹmọ́ ọ̀rọ̀ tó jẹmọ́ ti ìjọba àpapọ̀. Ó ṣàlàyé pé nígbà tí ìjọba Goodluck Jonathan tó yọ ìkan lára àwọn adájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ìyún Justice Isa Ayọ̀ Salami kúrò nípò. Ó ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n ń pariwo káàkiri ó ní ṣùgbọ́n ariwo lásán ni o ohunkóhun kò ti di ariwo wọn jáde. Ó wá ṣàpèjúwe ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí akáyín ajá tí kò lè ṣe ohunkóhun.
of Africa Media Productions, iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ. Ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọnú Ọláyéròkun, the authentic African MC, ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọngbọ́n, àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ, àtẹ̀fẹ̀ tó sòdó, táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Ẹ kàn sí Yoruba of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101. Ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, London, France, ní Europe, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà bó ṣe Iraq àbí Afghanistan, àjọ ń lọ ni. Yoruba of Africa Media Production, God first, the secret of success. Gbogbo gitẹ́lẹ́gbèdè bá fọwọ́ bà tó dún ní dún. Distinct furniture tó ti gbára mi wọ̀lú, iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòpò jìnnà, Distinct furniture ni ẹ ká lọ. Online shopping wà ní Distinct furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct furniture lórí fóònù wọn 952-212-6527. kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní furniture àgbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct furniture 952-212-6527. Distinct furniture, inú ilé tó rẹwà lélẹ́dùmarè ń gbé. La 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 la. Ìyàwó dùn lọ́sìngín, ọkọ tún mi gbé. Ọjọ́ náà rí bí àná tí Adéyínká Adéwálé, ọmọ wọn lára Èkìtì díyàwó Samson Adéwálé, ojúlówó ọmọ wọn níjẹ̀bú Rẹ́mọ, Ìjẹ̀bú lọ́kọ̀ Èkìtì jọ. Ìgbéyàwó jóni ti wá pọ́dún mẹ́wàá o, ẹ wá bá wọn yọ̀. Ọjọ́ 21 oṣù kẹta 21st of March 2015 láyẹyẹ àjọ̀dún ọdún kẹwàá tọkọtaya yóò wáyé ní People's Convention Center 2710 Irving Boulevard, Irving, Texas. MJA Boutique, àwọn ní ọ̀tá gèlè àti fìlà tá a mú fún 10th wedding anniversary àti royal night tọkọtaya Adéwálé. Ẹ pè MJA Boutique lórí aago 469-774-1194 tàbí 972-544-4829. Aago 8 alẹ́ gẹ́gẹ́ láyé yóò bẹ̀rẹ̀, tìlù, orin àtijọ́ sì sọ̀kalẹ̀ ní rẹbutu. Àwọn olórin ọjọ́ náà ni Jimmy aka Dastain, AKT Àlàyé tó ń bùgá àti Earthquake Alanta láti orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ wá fijọ́ àtìlù jẹ́ tọkọtaya Adéwálé sí. Ọba Kírímísí, ọba of Atlanta, Georgia ni father of the day. On behalf of DNC Radio tó kalẹ̀ sí Dallas lórílẹ̀-èdè Amẹ́ríkà, mo kí tọkọtaya Adéwálé ẹ kú oríire. Ó ń ṣe lóòrọ̀. I can just stop thinking about you, my love. mo tún gbọ́rọ̀ àgbàdé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́.
mo tún gbọ́rọ̀ àgbàdé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. ilé làáwò òwe Yorùbá ìbẹ̀rẹ̀ òwe Yorùbá tá a mú wá lọ́sẹ̀ inú lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ abala òwe lẹ́sìn ọ̀rọ̀ la bọ́ sí lórí ètò Àyọkà Àrà Ọ̀tọ̀ lábala yìí a ṣojú òpó lẹ̀ fún àǹfààní ẹni tó bá lè pè wọlé ẹ̀yin olólùfẹ́ ètò Àyọkà Àrà Ọ̀tọ̀ ẹ̀yin olólùfẹ́ DSC rédíò bàbá rẹ̀ tó bá lè pè wọlé tó bá lè bá wa parí òwe tá a mú wá lọ́sẹ̀ yìí lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ òwe Yorùbá ọ̀hún ló sọ wípé ilé làáwò ilé làáwò níbẹ̀rẹ̀ òwe ọ̀hún ṣùgbọ́n bí òwe ọ̀hún parí sí kọ́ ó níbi òwe ọ̀hún parí sí bàbá wa rẹ̀ tó lè pè wọlé tó lè bá wa parí òwe ọ̀hún tó sì lè bá wa yànnàná rẹ̀ ní fẹ́rẹ́fẹ́ láàrin ìṣẹ́jú kan sí méjì tó lè bá wa yànnàná òwe ọ̀hún ó sì bá wa sọ gbàtà àwọn Yorùbá àwọn àgbàlagbà tí wọ́n lórí òwe ọ̀hún nílẹ̀ Yorùbá nílẹ̀ Káàárọ̀ Oòjíire bàbá rẹ̀ yẹ̀ pè wọlé lórí 817-717-5685 àti sójú òpó lẹ̀ 817-717-5685 ìní nọ́mbà tẹ̀yìn ara àlẹ́ tẹ́fì láǹfààní àti pè wọlé láti bá wa dá sétò Àyọkà Àrà Ọ̀tọ̀ òwe tá a mú wá lọ́sẹ̀ yìí níbẹ̀rẹ̀ òwe ọ̀hún ló sọ wípé ilé làáwò ẹ bá wa parí òwe ọ̀hún àbáríyàn pè wọlé tó lè bá wa parí òwe ọ̀hún kẹsì bá wa sọ lásìkò tí Yorùbá lórí òwe ọ̀hún láàrin ìṣẹ́jú kan sí méjì ẹ bá ń gbóni òkè bóni bá ń lọ lọ́wọ́ ẹ láǹfààní àti pè wọlé bóni bá ń lọ lọ́wọ́ ẹ lè pè wọlé ẹ sì lè ẹ lè wàsáàpù wa ẹ lè wàsáàpù wa náà wọ́n fún yín ní nọ́mbà tẹ́ fi lè wàsáàpù wa ẹ lè sẹ́ndì mẹ́sẹ́jì sí wa àmọ́ ẹ̀ wọ́n á má gbàgbé láti fi location yín ìyún ibi tẹ́ ẹ ti ń pè ibi tẹ́ ẹ ti sẹ́ndì mẹ́sẹ́jì ibi tẹ́ ẹ ń gbé ibi tẹ́ ẹ bójá lórílẹ̀‐èdè Nàìjíríà bójá lórílẹ̀ Amẹ́ríkà ní àhín náà ni bó ṣe ní London bó jẹ́ Canada ibikíbi tẹ́ bá ti pè wọlé ẹ má gbàgbé àti fi location yín sí àtòkọ yín òwe tá a mú wá la pè ní ìbẹ̀rẹ̀ rẹ̀ la pè ní ilé làáwò ẹ bá ń gbé òkè náà mo tún padà bọ̀ bá ń gbé òkè náà nílé àgọ́dọ̀.
Ẹ káàbọ̀ padà sórí ètò Àyọkà Ara Ọ̀tọ̀. Àròjọ mùsùlùkùn lọ́sẹ̀ yìí lórí ètò Àyọkà Ara Ọ̀tọ̀. Nẹ́tíwọ̀kì tí ó ti ṣe bí ẹ̀ ń ṣe bákàbákan, ṣe bí ẹ̀ ń ṣe bákàbákan, ó ti fọ̀pọ̀lọpọ̀ náà àwọn àkókò. Ó ti wé sí táìmù wa bí àṣẹ ẹnìkan. Òwe tá a mú wá, òwe Yorùbá, òwe àwọn bàbá wa, tá a mú wá lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ lọ́sẹ̀ yìí lórí ètò Àyọkà Ara Ọ̀tọ̀. Òwe ọ̀hún ló sọ wípé ilé làá wò ká tó sọmọ lóókọ. Ilé làá wò ká tó sọmọ lórúkọ bí Yorùbá ṣe pòwe ọ̀nù. Yorùbá sọ wípé ilé làá wò ká tó sọmọ lórúkọ. Òwe Yorùbá míì ló sọ wípé wọ́n ní orúkọ ọmọ nìjánu ọmọ. Àmọ́ òwe ilé làá wò ká tó sọmọ lórúkọ làmúwá lọ́sẹ̀ yìí. Bí Yorùbá bá pòwe ilé làá wò ká tó sọmọ lórúkọ, ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí Yorùbá máa ń parú òwe ọ̀hún. Ó ní tí Yorùbá bá fẹ́ rán yàn, tí Yorùbá bá fẹ́ rán yàn lé, yẹn bá ní rán yàn lé, ilẹ̀ Yorùbá àkànlò èdè ni pé wọ́n rán yàn lé, wọ́n rán ọ sílé. Wọ́n lè rán yàn lé, ọ̀nà tí Yorùbá lè gbà rán yàn lé, ọ̀nà méjì ló pín sí. Yorùbá máa rán yàn lé ní dáadáa, wọ́n á sì máa rán yàn lé ní ọ̀nà míì bí ẹ bá ṣe nǹkan tó jẹ́ nǹkan àwúrí. Bí Yorùbá bá rán yàn lé lọ́nà tó dáa, èyí pé wọ́n kiri ẹni bẹ́ẹ̀, wọ́n rán lé, wọ́n bọ̀ délé bàbá rẹ̀ bí àṣà àwọn onílù, àṣà àwọn tí máa kíyàn. Wọ́n yà lé bàbá rẹ̀, wọ́n bọ̀ délé bàbá rẹ̀, wọ́n rán lé, wọ́n lè rán yàn lé. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà bí Yorùbá bá rán yàn lé fún nǹkan burúkú, èèyàn ṣe tí ọ̀dà ni Yorùbá fi rán yàn lé. Rán lé, èèyàn bá ṣe tí ọ̀dà ni Yorùbá fi, wọ́n sọ pé wọ́n rán lé. Yóò ní wípé ntí wọ́n sọ nípa rẹ̀ yóò ní í ṣe pẹ̀lú orísun rẹ̀, yóò ní í ṣe pẹ̀lú ibi o ti wá, yóò ní í ṣe pẹ̀lú ibi o ti ṣẹ̀ wá, yóò ní í ṣe pẹ̀lú ibi tírú ẹni bẹ́ẹ̀ ti ṣẹ̀ wá. Yorùbá rán ẹnu bẹ́ẹ̀ lẹ́nu. Báyà Yorùbá bá wá kò wípé ilé làá wò ká tó sọmọ lórúkọ, èyí ò ní wípé bí ẹ bá rí yàn níta tẹ́ni ń hùwà burúkú, ẹ̀já sọ pé nìyẹn pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ jàlùkú alágídé páálí. Bí Yorùbá bá wá fún irú ẹni bẹ́ẹ̀, ẹ má fún lórúkọ pé ẹ má mọ̀ dá lóhùn. Ẹ̀já sọ pé ọ̀pọ̀lọpọ̀ orúkọ táwọn ọmọ abẹ́sìnkáwọ́, àwọn ọmọ ọ̀rá ìsàn lórílẹ̀‐èdè Nàìjíríà, tọ́pọ̀lọpọ̀ orúkọ tí wọ́n máa ń fúnra wọn, ẹlòmíì àpẹẹrẹ rẹ̀ ń sànbẹ, ẹlòmíì àpẹẹrẹ rẹ̀ ń gò, ẹlòmíì àpẹẹrẹ rẹ̀ ní kàbúkú, àti mùtírẹ́ tó pẹ̀rẹ̀ rẹ̀ láàyàn rí. Àyàn ló pẹ̀rẹ̀ rẹ̀, àyàn náà sì ni gbogbo àwọn èèyàn mọ̀ sí. Bí Yorùbá bá wá sọ pé ilé làá wò ká tó sọmọ lórúkọ, ẹ̀já wo bí irú ẹni bẹ́ẹ̀ ti ń bọ̀, ẹ̀já wo orísun rẹ̀, irú ilé wo ló ti ń bọ̀. Ṣẹlẹ̀ àwọn alágídí ní ti ń bọ̀, àbílé tó ṣe wípé olè ni wọ́n jà ń bẹ̀, àbílé tó ṣe wípé òfófó ni wọ́n ṣe ń bẹ̀, àbílé tó ṣe wípé ìdílé dáadáa, ìdílé olóyè, ìdílé ọlọ́lá, ìdílé ẹni pàtàkì. Ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ ọgbà bí wọ́n bá rẹ́ lòmíín ta ẹ̀mí tó bá wá láti ilé ọ̀la, wọ́n nígbẹ́ níkè kò ní burúburú kọ́mọkù dànsáàkì lára ọmọ ọba. Bí wọ́n bá ṣe dànsáàkì èèyàn, irú ẹ̀ níbẹ̀ wá láti ìdílé ọba tàbí wá láti ìdílé èèyàn pàtàkì àbọ̀ wá láti ìdílé olóyè. Wọn ò ní sàdédé, Yorùbá ò ní sàdédé ṣe dànsáàkì èèyàn, àbí béèyàn bá ṣe dáadáa. Bí ẹ bá rọ́mọ ọba, ọ̀tọ̀ níbí wọ́n ṣe kọ́ ọmọ ọba. Bí ẹ bá rọ́mọ ìjòyè, ọ̀tọ̀ níbí wọ́n ṣe kọ́ ọmọ ìjòyè. Bí ẹ bá sì rí ọmọ kọ̀làkọ̀ságbé, àbí ẹ̀já sọ pé ẹ̀ńtọ́ jẹ́ èèyàn burúkú láàrin ìgboro, ẹni tó bá tí ìran rẹ̀ ti wà burúkú kan rí, àbẹ́ni tí àwọn òbí rẹ̀ ti wà burúkú kan rí, bí Yorùbá bá rú ẹni bẹ́ẹ̀ náà ń gboro, ó fún rú ẹni bẹ́ẹ̀ náà ló kọ, ó kọ wọn wàá jẹ mọ́ in tó ti ṣẹlẹ̀ rí nínú ìran rẹ̀, yóò jẹ mọ́ in tó ti ṣẹlẹ̀ rí nínú fámìlì rẹ̀. Irú ọkọ̀ tí Yorùbá fún rú ẹni bẹ́ẹ̀ ní kí Yorùbá sọ pé ilé làá wò ká tó sọmọ ló kọ. Wọn ò ní sàdédé wọ ọmọ ààrẹ orílẹ̀-èdè kí wọ́n pè ní ọmọ apààyàn ní mọ̀ ń bọ̀,
ọmọ láìbàjẹ́ pé irú ààrẹ bẹ́ẹ̀ jẹ́ pààyàn wọn ò ní sàdédé rọmọ ọmọ ọba wọn sọ pé ọmọ ẹrú wọn ní pọ̀ ọmọ ọba lẹ́mọ̀ ẹrú wọn ò sì dànsákì ọmọ ọba wọn ò sì káàró lè fọmọ ìjòyè ilé làwò ká tó sọmọ lórúkọ gbogbo ẹwà ti játòbí kan wò ní fẹ́rẹ́fẹ́ ẹwà ọ̀pọ̀lọpọ̀ ànagijẹ táwọn èèyàn ń jẹ ó kọ̀ nagijẹ gẹ́gẹ́ bá ti sọ síwájú náà ọ̀pọ̀lọpọ̀ ó kọ̀ nagijẹ tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jẹ ló ní í ṣe pẹ̀lú ibi tí wọ́n ti wá ló ní í ṣe pẹ̀lú ìgbésí ayé wọn ló ní í ṣe pẹ̀lú ìwà wọn ló ní í ṣe pẹ̀lú ìwà àti ìṣe wọn ìwà àti ìṣe èèyàn ènìwé òbó kò papọ̀ tí wọ́n wà wò wọ́n tó fúnrú ẹni bẹ́ẹ̀ ló kọ́ bẹ́ẹ̀ máa jẹ́ alágídí bẹ́ẹ̀ máa jẹ́ olè máa jẹ́ dàgùdà pàálí bẹ́ẹ̀ máa jẹ́ aṣẹ́wó yòbó wò àti ṣe rẹ̀ kí wọ́n tó gbókọ̀lé lórí pé àrísọ̀nù kìnnì kanu sanbẹ ní bọ̀ lọ́kàn fàpọ̀sùn sanbẹ làlú fàpọ̀sùn àjànú ọmọ ilé ìní yòbó wò kí wọ́n tó fún yàn ló kọ́ ẹ bá sì rẹ̀ ń tẹ́ sọ pé prof the prof ẹ̀rù wọ́n pẹ̀lú mi professor wọ́n pẹ̀lú mi millionaire wọ́n pẹ̀lú mi ní kábẹ́ wọ́n sàfẹ́ lù mí lókọ̀ tó dáa ilé àti bíwú ẹ̀ níbẹ̀ bó bá ṣe gbéra rẹ̀ bírú ẹ̀ níbẹ̀ bó bá ṣe jẹ́ káwọn èèyàn mọ̀ ibi tó ti ń bọ̀ bírú ẹ̀ níbẹ̀ bó bá ṣe ṣàpèjúwe orísun ara rẹ̀ bẹ́ẹ̀ ni Yorùbá ti fúnrú ẹ̀ níbẹ̀ ló kọ Yorùbá fi sọ wípé ilé làwò ká tó sọmọ lórúkọ tó ó sì bí òwe ẹ̀yin àgbàlagbà tó sì bí òwe àtòwé pa wájú yín o ṣùgbọ́n bàbá tí ń wò wájú tá a sì Ọlọ́run bá tá a sì rẹ́yìn àgbàlagbà náà lẹ́yìn wa àjẹ́ pé mẹ̀mẹ̀ kan ò ní mẹ̀wá tá a mú wa lọ́sẹ̀ inú lórí ètò Àyọkà Ara Ọ̀tọ̀ lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ ilé làwò ká tó sọmọ lórúkọ mo tún ń bọ̀ ná ẹ bá ń gbé òkè. Ọ̀làdúnní àjà ọkọ̀ sábìdì ọkọ̀ ùdámà ọkọ̀ tuntun láyé ọkọ̀ sáré òye ọkọ̀ rúkà yàtọ̀ ọkọ̀ adépéjú àwọn ojúmọ́ ojú ibi wọ́n bójú jọ ìwà náà bá bẹ̀rẹ̀ ó pé òkú ọjọ́ àjà olódòdó bàbá dáná. Bàbá jó bèrè láti bàbá rà àmọ́tà mi bàbá rẹ̀ bèrè láti mi bàbá káàkiri láti mi bàbá jókòó láti mi bàbá jókòó láti mi. Tóbi pa lórí, wíwẹ̀ bá jàgbọ́ bá jìyàwó rẹ̀. Ohun tó ṣe láwọn ti láti kọ́. Ilẹ̀ ti mọ́ dáadáa láàárọ̀ ọjọ́ kejì agogo 9 ti kọjá ní àárọ̀ kí Àìbùkí ó tó dé ibi iṣẹ́ bí Àìbùkí ti dé ibi iṣẹ́ rẹ̀ àkúrú ni ó kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn security officer tó wà ní abẹ́ rẹ̀ ó ní Àlàdé ṣé o ti rí Gbénga láàárọ̀ yìí ṣé àkúrú mi ò ti rí láàárọ̀ yìí mi ò rò wípé ó ti dé sáà security man náà dá lóhùn tí ó bá dé sọ fún wípé kó wá bá mi nínú ọ́fíìsì mi bó ti gbọ́ sáà Àlàdé tún dá lóhùn Àìbùkí wọ inú ọ́fíìsì rẹ̀ lọ inú ọ́fíìsì Àìbùkí kò fi bẹ́ẹ̀ tóbi àmọ́ wọ́n ṣe é lọ́ṣọ̀ọ́ tábìlì ńlá kan wà níbẹ̀
wọ́n gbé àga méjì síwájú tábìlì yìí fún un kí àlejò tí ó bá wá àyábùkí wá lè rí nǹkan jókòó. Àga tí ó wà ní òdìkejì tábìlì ńlá yìí ni àyábùkí jókòó lé lórí. Ó gbé ọwọ́ méjèèjì lé ọrùn ọwọ́ àga yìí bí ó ti jókòó. Ní ara ògiri ní apá òkè ní ibi ọwọ́ ẹ̀yìn àga àyábùkí, agogo ńlá kan wà níbẹ̀. Ní apá ọ̀tún àyábùkí ní ibi igun ilé ní inú ọ́fíìsì yìí, àpótí ìkówèésí ńlá kan wà níbẹ̀. Irú àpótí yìí kan náà tún wà ní apá òsì. Àwọn ìwé ọjọ́ pípẹ́ kún inú àwọn àpótí méjèèjì yìí bámúbámú. Ní ara àpótí èyí tí ó wà ní apá ọ̀tún, wọ́n fi áńkọ́ọ̀fù méjì kọ́ àwọn ìṣó tí wọ́n kàn mọ́ lára. Àwọn áńkọ́ọ̀fù yìí tuntun, àwọ̀ sílífà ni wọ́n fi kùn wọ́n. Ó dàbí wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ rà wọ́n ni. Àyábùkí gbé ìwé tí ó wà lórí tábìlì rẹ̀. Ó ṣí, ó ń yẹ orúkọ àwọn tí ó wà lẹ́nu iṣẹ́ lálẹ́ àná wò. Bẹ́ẹ̀ ló ń wo agogo tí ẹnì kọ̀ọ̀kan wọn dé. Lẹ́ẹ̀kan náà, ó pe Àlàdé. Ó ní, Àlàdé, wọlé wá níbí. Yes sir, Àlàdé dá lóhùn. Ó sáré wọlé. Ṣé ẹnu ọ̀nà àyábùkí ni wọ́n kúkú yan Àlàdé sí láti máa ṣọ́? Aago mélòó ni o wọ iṣẹ́ láàárọ̀ yìí? Àyábùkí béèrè. Ó nawọ́ sí ìwé tí àwọn òṣìṣẹ́ máa ń fi ọwọ́ sí tí wọ́n bá ti wọ iṣẹ́. Àlàdé ń wo ilẹ̀, kò lè sọ̀rọ̀. Àyábùkí tún ní, lọ pe àbú náà fún mi, kí ẹ̀yin méjèèjì wá sọ ohun tí ẹ rí lọ́bẹ̀ tí ẹ fi wa arú sọ́wọ́, tí ó fi wá jẹ́ pé agogo 8 kọjá 20 ìṣẹ́jú ni ẹ wọ iṣẹ́ láàárọ̀ yìí. Àlàdé bọ́ sí ìta. Ó ń lọ sí ẹnu ọ̀nà géètì. Ó ń dá sọ̀rọ̀ lọ. Ó ní, ṣé bí wọ́n sọ wípé ọ̀mùtí ayírádà ni ọkùnrin yìí ni? Tí ó bá ti yọ lọ́ọ̀kan ni àyà gbogbo wa dẹ̀ máa já. Pàápàá tí ó bá ti pè mí, àyà mi á sì là gàràgà. Olóògùn kan ni ó ní láti jẹ́. Àfi kí èmi náà yára tètè lọ rèé sí oògùn ọ̀làyà. Bí bẹ́ẹ̀ kọ́, ikú ò jìnnà sí olúwa rẹ̀. Àbí bí ó bá ṣe wípé òótọ́ lọ̀rọ̀ tí àwọn dókítà sọ wípé tí àyè ènìyàn bá já lẹ́ẹ̀kan, ìgò ẹ̀jẹ̀ kan ni ó sọnù lára ẹni yẹn. Àjẹ́ wípé ìwọ̀nba ní ẹ̀jẹ̀ tí ó kù lára mi, nítorí pé kò sí ìgbà tí ó pè mí tí àyà mi kì í já. Mo gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ ara mi. Bí Àlàdé ti dé ẹnu géètì, ó pàdé Àkúrú tí ó fẹ́ wọlé. Ó ní, Àkúrú, Mr. Gbàdàmúsí ní kí o fojú kan àwọn tí ó bá ti dé. Níbo ni wọ́n wà? Àkúrú béèrè. Wọ́n wà nínú ọ́fíìsì. Àlàdé dá lóhùn. Àkúrú kan ilẹ̀kùn. Ó wọ ilé. Ó ní, ọ̀gá ẹ káàárọ̀. Ó kí Àyábùkí. Báwo ni káàárọ̀? Àyábùkí dá lóhùn. Ṣé inú tó ń bí ẹ lánàá ti tán nínú ẹ báyìí, àbí o sì tún bínú? Àyábùkí béèrè. Ọ̀gá, ẹ̀yin lẹ fà á. Ẹ mọ̀ wípé ẹ disappoint mi lánàá ṣá. Kí ni disappointment nínú wípé mo ní kó o má gbé mi lọ sí ilé mọ́? Àyábùkí sọ pẹ̀lú ìtara. Àkúrú ní, ẹ ṣáà jẹ́ kí á gbàgbé rẹ̀, ìyẹn ti lọ. Ok, báwo ni Saturday? Ṣé o máa lè lọ? Àyábùkí béèrè. Ọ̀gá, mi ò ní lè lọ sí ibẹ̀ yẹn o níjọ́ Sátidé. Kí ló dé? Àyábùkí béèrè pẹ̀lú ìyàlẹ́nu. Mo fẹ́ lọ sí Abẹ́òkúta lọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá mi, yóò sì di Sunday kí n tó padà dé. Àyábùkí ní, ó sì jẹ́ kí Abẹ́òkúta di Sunday kí o tó lọ, because kò ní dára kí wọ́n ròyìn fàájì tó máa ṣẹlẹ̀ ní ilé ọtí ìgbádùn wà fún ẹ o. Ọ̀gá, mo ń sọ̀rọ̀ mọ̀lẹ́bí mi, ẹ̀yin ń sọ̀rọ̀ fàájì. Mo ní mi ò ní lè ráyè wá sí ibẹ̀ yẹn lọ́la. Àyábùkí kò mọ̀ wípé nítorí níyì ọ̀gá ọlọ́pàá tí Àkúrú mọ̀ wípé ó máa wá sí ilé ọtí ìgbádùn wà lọ́la ni kò jẹ́ kí ó fẹ́ lọ ibẹ̀. Àkúrú kàn parọ́ fún un wípé òun fẹ́ lọ sí Abẹ́òkúta ni, kò ní ẹbí tàbí ará kankan ní ìlú Abẹ́òkúta. Àyábùkí ní, kò sí problem, ṣùgbọ́n mo fẹ́ kí o gbé mi dé báǹkì tí ó bá tó nǹkan bíi agogo 12. Ó yẹ agogo ọwọ́ rẹ̀ wò. Ó ní, aago 9 ni ó kọjá báyìí. Lọ ṣe nǹkan tí o fẹ́ ṣe ná, tó bá di aago 12 kó wá gbé mi lọ.
Alọ́wọ́ má jayé, ẹ̀yin lẹ mọ̀. Àwọn tó láyé lánàá làwọn jí kú wọ́n ti lọ. Alọ́wọ́ má jayé, ẹ̀yin lẹ mọ̀. Àwọn tó láyé lánàá làwọn jí kú wọ́n ti lọ. Lọ ṣe nǹkan tí o fẹ́ ṣe ná. Tó bá di aago 12 kí o wá gbé mi lọ. Tí a bá kúrò ní báǹkì, wàá gbé mi dé ọ̀dọ̀ ìyá àta. Mo fẹ́ lọ fún un ní owó tí ó máa bá mi fi ra tọ́kì tí a máa fi mu ọtí lọ́la. Ókè, tí ẹ bá ti ṣetán kí ẹ ránṣẹ́ sí mi. Àkúrú dá lóhùn. Ó dìde ní orí àga tí ó jókòó lé. Ó bọ́ sí ìta. Àlàdé àti Àbú sì ń dúró ní ẹnu ọ̀nà. Wọ́n ń retí kí Àkúrú jáde kí wọ́n tó wọlé. Àlàdé tí ń ro nǹkan tí ń fi ọkàn ro irọ́ tí ò pa fún ọ̀gá wọn. Àbú kì í parọ́ ní tirẹ̀. Bí ọ̀rọ̀ bá ti rí gan ni yóò ṣe sọ. Ìdí gan nìyí tí àwọn ẹgbẹ́ rẹ̀ fi máa ń pè ní Àbú olódodo. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, wọ́n lè pè ní Àbú olódodo tí ò gbọdọ̀ jẹ́ dodo. Òun náà sì dá wọn lóhùn. Yóò ní tí àgbàlagbà bá ti kúnnú dòdò jù, ẹnu wọn kì í lè sòdodo mọ́. Àbú àti Àlàdé wọ ilé. Àìbùkù rí wọn. Ó ní, agogo mélòó ni ẹ̀yin méjèèjì wọṣẹ́ láàárọ̀ yìí? Àbú ló kọ́kọ́ sọ̀rọ̀. Ó ní, ọ̀gá, tá a bá sọ òtítọ́ àdàbà ó fò. Bá a bá sì purọ́ ẹyẹ oko ò ní ṣaláì lọ. Nígbà tí mo dé ilé lánàá, ó ṣe bí ẹni pé ó rẹ̀ mí díẹ̀. Ni mo bá ra oògùn ara ríro pẹ̀lú oògùn oorun pé kí n lò ó. Kí ni mo lò tán sí? Bí mo ṣe sùn lọ nìyẹn. Ìgbà tí n ó fi jí láàárọ̀ yìí, aago 7 ti lù. Kódà tí n ò bá tètè múra, n kò bá pẹ́ jù báyìí lọ kí n tó dé. Àlàdé kò tíì sọ ìdí tí ó fi pẹ́ ní tirẹ̀ tí wọ́n fi gbọ́ ìró ọwọ́ lára ilẹ̀kùn ní ìta. Yes, Àìbùkù dáhùn. Àkànbí oníyàwó mebí wọlé. Ṣé kò sí wàhálà? Àbí ẹ̀ ń ṣèpàdé ni? Àkànbí oníyàwó mebí béèrè. Rárá, ọ̀gá. Wọ́n pẹ́ mo ní wọ́n pẹ́ láàárọ̀ kí wọ́n tó wọṣẹ́ ni mò ń bá wọn wí sí. Àìbùkù dáhùn bó ti kọjú sí Àlàdé àti Àbú. Ó ní, ẹ máa lọ ná. Tí mo bá ṣe tán, màá ránṣẹ́ pè yín padà. Bí wọ́n ti fẹ́ jáde síta, Àìbùkù ní, Àbú, ẹ̀yin mélòó lẹ wà lẹ́nu géètì? Àwa 3 ni sa. Àbú dáhùn. Ta ni àwọn 2 yòókù? Àìbùkù tún béèrè. Mustapha àti Akíntóyè ni sa. Àbú dá lóhùn. Kí ẹ mójútó sẹ́yìn dáadáa. Kí ẹ dẹ̀ rí dájú pé gbogbo mọ́tò tí bá ń jáde àti àwọn tó ń wọlé ni ẹ ń yẹ búùtù wọn wò dáadáa. Kí ẹ sì rí pé ẹ ń yẹ gbogbo àwọn ènìyàn tó bá gbé báàgì lọ́wọ́ wò dáadáa pẹ̀lú. Àìbùkù sọ fún wọn. Kò burú sà. Àbú dá lóhùn bó ti ń jáde bọ́ sí ìta. Àìbùkù kì í fi iṣẹ́ rẹ̀ ṣeré rárá. Ọtí mímu rẹ̀ kò ní nǹkan kan láti ṣe pẹ̀lú iṣẹ́ rẹ̀. Kì í fi iṣẹ́ jáfara. Kò fẹ́ràn ìmẹ́lẹ́. Ìdí gan nìyí tí wọ́n tún fi fún un ní ìgbéga lẹ́nu iṣẹ́ rẹ̀. Àkànbí oníyàwó mebí sọ̀rọ̀. Ó ní,
wọ́n jíṣẹ́ pé o wá mi délé lánàá, ṣé kò sí problem? Kò sí wàhálà rárá, mo kàn ní kí n sọ fún yín pé mo fẹ́ ká jọ lọ ṣe fàájì ní ilé ọtí ìgbádùn gún wà lọ́la ni. Àwọn ọ̀rẹ́ mi kan bọ̀ wá síbẹ̀ lọ́la láti wá pàdé mi, ni mo ní bóyá tí kò bá sí ibì kankan fún yín láti lọ, ẹ lè jẹ́ ká dìjọ kọ́wọ́ rìn débẹ̀. Ṣé lọ́la òde yìí? Àkànbí oníyàwó mi béèrè. Àkókò wo la máa lọ? Ọwọ́ ọ̀rọ̀ lẹ́nì, ní nǹkan bí agogo 4 sí 5. Àìbùkí fún un lésì. Mo ráàyè ní ìrọ̀lẹ́ ọ̀la, àmọ́ mo fẹ́ kọ́kọ́ lọ kí àwọn àna mi nílé wọn láàárọ̀ lọ́la. Bàbá ìyàwó mi ní kí n fojú kan òun, àmọ́ màá ti padà dé kó tó di ìgbà tí a máa lọ síbẹ̀ yẹn. Àìbùkí gbọ́ tí Àkànbí oníyàwó mi bí dárúkọ àna rẹ̀. Ó ní ọ̀rọ̀ ẹ̀yin lọ́kọláya yìí mà sórí ẹrù o. Kódà ìdààmú tí gan fẹ́rẹ̀ ju ti ọba àlú lọ. Bí bàbá ìyàwó yín ò ránṣẹ́ sí yín, ìyá ìyàwó yín ò ní jẹ́ ẹ sinmi. Ọ̀tọ̀ nígbà tẹ́ ẹ fi ronú ti àwọn ọmọ, abájọ tí kò fi sí ààyè fún yín láti gbádùn ẹ̀mí yín. Ọjọ́ mélòó gan-an la fẹ́ lò láyé táwọn ẹ̀wù ni? Kò sí ààyè fún yín láti lọ sí ibi tó wù yín lásìkò tó wù yín. Owó tó yẹ kí ẹ fi ṣe fàájì lẹ fi ń tọ́jú aya àtọmọ. Ọ̀rẹ́rìn ó fọwọ́ lu tábìlì iwájú rẹ̀. Ó tún ní èmi gbàdàmú sí Àìbùkí Àríwọlá, n ó jogún, n ó tún jọgbọ̀n mọ́ni. Ẹni tí kò níyàwó, àna rẹ̀ kì í kú. Ẹ̀yin lẹ mọ̀ wàhálà tẹ́ kóra yín sí. Àkànbí oníyàwó mi bí kò mọ̀ pé Àìbùkí kò ní ìyàwó nílé. Ó dáhùn, ó ní ṣé òun ṣe àwàdà ni àbí òun fi mí ṣe yẹ̀yẹ́? Ìyẹn ni pé bí o ti dàgbà tó yìí kò sí ìyàwó nílé rẹ. Àìbùkí dáhùn, Ọlọ́run ọba ló yọ mí. Èmi náà bá ti kó ara mi sí inú ìyọnu ńlá. Kódà èmi náà bá wà nínú àìbalẹ̀ ọkàn bíi tiyín bó bá jẹ́ pé mo ti lọ fẹ́ Àlàkẹ́ nígbà yẹn ni. Ìyẹn ni wípé oníyàwó tẹ́lẹ̀ o kọ̀ sílẹ̀ ni. Àkànbí oníyàwó mi bí tún béèrè. Ìyàwó níní kẹ̀. Lóòótọ́ ni mo fẹ́ láti gbé Àlàkẹ́ níyàwó nígbà náà lọ́hùn. Àmọ́ ọmọbìnrin náà ṣe àṣemọ́ṣe. Àkànbí oníyàwó mi kò jẹ́ kí ó parí ọ̀rọ̀ rẹ̀, ó gé mọ́ lẹ́nu pẹ̀lú ìtara. Ó ní irú àṣemọ́ṣe wo? Ṣé o bá ọkùnrin mìíràn pẹ̀lú rẹ̀ ni? Àìbùkí dáhùn, ó ní ó kọ́kọ́ dùn mí díẹ̀. Ó pẹ́ kí n tó wá rí wípé wàhálà ńlá ni Ọlọ́run yọ kúrò lọ́rùn mi. Ìyẹn kò wá sọ pé kí o má tún fẹ́ obìnrin mìíràn. Àìbùkí sọ̀rọ̀ sókè. Ó ní obìnrin mìíràn kẹ̀, kí ni mo fẹ́ fi ṣe? Nítorí àti lè bá obìnrin ní àjọṣepọ̀, tí ọkàn mi bá fẹ́ láti súnmọ́ obìnrin, ilé ìtura wà lóríṣiríṣi káàkiri. Owó kékeré ló sì máa ná mi. Ìyẹn yà mí lára ju kí n wá da ìdààmú dààbò bá ọkàn mi lọ. Àkànbí oníyàwó mi bí tún béèrè. Ó ní Àìbùkí, ṣé ohun tí ò ń sọ fún mi ni wípé aṣẹ́wó yá ọ lára ju ìyàwó lọ? Tẹ́ ẹ bá sọ pé mo fẹ́ràn aṣẹ́wó, kò burú, tèmi sì sàn ju ti ọkọ ìyàwó tí kò nísinmi lọ. Ṣebí aṣẹ́wó kì í ṣe ìyàwó mi. Iṣẹ́ owó tiwọn ni wọ́n ń ṣe. Owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀ lọ́rọ̀ tiwọn. Kò sì ní pàdé mi lọ́la kó dì mí mú pé àfi tí n bá fi owó ọbẹ̀ sílẹ̀, tàbí sọ fún mi pé òun lóyún débi wípé ọmọ fẹ́ jẹun. Ọ̀rọ̀ aṣọ ẹbí kò bá wọn. Níwọ̀n ìgbà tí wọ́n bá ti gba owó iṣẹ́ tiwọn tán, ó bú sẹ́rìn. Ó tún ní ọ̀gá, ẹ sọ̀rọ̀ ni. Mo ní ṣé àní ẹni tí kò níyàwó lè kú? Ẹ̀rín tún pa á, ọkàn rẹ̀ sì dá láre. Pàápàá níwọ̀n ìgbà tí Àkànbí oníyàwó mi bí kò lè sọ ohunkóhun lé orí ọ̀rọ̀ tí Àìbùkí sọ sílẹ̀. Àìbùkí tún ní mo rántí ọjọ́ tí èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ṣe fàájì lọ́wọ́ ní ilé ẹmu kan tó wà ní Ajákọ̀rẹ́. Fàájì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níjọ́ yẹn ni. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ń dùn yùngbà. Lójijì ní ìyàwó dada, ọ̀kan lára àwọn ọ̀rẹ́ mi sáré wọlé tó lọ́ aṣọ mọ́ ọkọ rẹ̀ lọ́rùn. Gbogbo àwa tá wà níbẹ̀ lọ́jọ́ yìí la bẹ̀ obìnrin yìí tì, àfìgbà tó kó ọkọ rẹ̀ jáde bí ọmọ tuntun. Ó ní dàdó ò fi owó ọbẹ̀ sílẹ̀ nílé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, àti wípé ara ọmọ àwọn kò yá, kò sì bá òun dá sí i. Ó ní òun nìkan lòun kó bá ojú tóun kó bá mú, àti pé ojoojúmọ́ ni àwọn ènìyàn wá sọ fún òun nílé wípé gbogbo owó tí ọkọ òun bá pa nídìí iṣẹ́ awakọ̀ rẹ̀ ọtí ló fi mu. Lọ́jọ́ tá à ń wí yìí, àánú dàdá ṣe mí. Ìgbà yẹn ni mo tó wá mọ̀ rírì oore ńlá tí Ọlọ́run ṣe fún mi. Mo ṣe bí àti gbéyàwó kọ̀ tẹ́jọ́, owó ọbẹ̀ ló ṣòro. Èyí ló mú mi mọ̀ wípé àpọ́n rọrùn ó sàn ju lọ́kọ láyà ìnísinmi lọ. Àkànbí oníyàwó mi bí dá lóhùn. Ó ní ṣé o wá fẹ́ sọ wípé owó ni kò sí lọ́wọ́ rẹ tí ò fi fẹ́yàwó ni? Ìwọ odindi ọ̀gá
ju gbogbo rẹ̀ lọ ìjọba tún ṣẹ̀ṣẹ̀ fi kún owó oṣù wa ni ó sì dá mi lójú wípé owó gọbọi ló ń gbà lóṣooṣù báyìí ṣé ọ̀wọ́n oúnjẹ ni àbí àrówó rà àìbùkí dáhùn kì í ṣe pé kò sí owó lọ́wọ́ mi àmọ́ èmi ò lówó tí mo lè fi ṣòfò lórí obìnrin kankan ohun tí ẹyẹ bá jẹ lẹyẹ máa gbé fò ibi tí mo bá jayé dé ayọ̀ mọ̀ wípé mo jẹun tí mo bá mú ọmọbìnrin kan wá fún wọn kọ́ àkànbí béèrè láti fi ṣe kínni àìbùkí dá lóhùn pẹ̀lú ìbéèrè mìíràn mo fẹ́ mú wá fún wọn gẹ́gẹ́ bí ìyàwó ni àkànbí oníyọ̀mí bí tó dá lóhùn mo jẹ́rìí yín ẹ̀jẹ̀ dárú rẹ̀ lásà ọ̀rọ̀ ọmọbìnrin mà kúkú mú láyà yín o mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ má kó fìtìnà sí lèmi láyà o kò burú yẹ ká gbé yẹn tìǹà sí ẹ̀gbẹ́ kan àwò gédéǹgbé ṣé kí wọ́n á gbé ọ ní ilé ni àbí kí á pàdé níbẹ̀ àkànbí oníyọ̀mí bí béèrè mo fẹ́ kí àdìjọ dé ibẹ̀ ní ìgbà kan náà ni àbùkí dá lóhùn kò burú tí mo bá ti kúrò nílé bàbá ìyàwó mi màá kọ́kọ́ gba ọ̀dọ̀ rẹ wá ná láti jẹ́ kí o mọ̀ pé mo ti padà lọ ilé kí a lè fi ẹnu kò lórí ìgbà tí a máa gbéra kúrò nílé wọ́n gbọ́ ìró ọwọ́ lára ilẹ̀kùn ta ni àìbùkí béèrè èmi ni àkúrú dá lóhùn ní ìta ìwọ wo àìbùkí tún béèrè èmi Gbénga ni mo ní kí wọ́n béèrè pé ṣé kò tí ìyá tá a máa lọ síbẹ̀ yẹn fún mi ní ìṣẹ́jú 15 sí i màá ránṣẹ́ sí ọ tí mo bá ṣe tán àkúrú dá lóhùn àkúrú dáhùn ó ní a jẹ́ pé mo wà lábẹ́ igi lọ́dọ̀ ìyá aṣerékoté àkànbí oníyọ̀mí bí sọ̀rọ̀ ó ní àìbùkí mo pilẹ̀ ti fẹ́ kìlọ̀ fún ọ nípa ọmọkùnrin tí wọ́n ń pè ní àkúrú yìí tẹ́lẹ̀ Ọlọ́run bá gan ló ní kí n rán Gbénga kì í ṣe ẹni tí ó yẹ kí ó máa bá ṣe wọléwọ̀de o ṣọ́ra fún ibo ni ẹ̀yin méjèèjì ń lọ tó ń bèèrè lọ́wọ́ rẹ wípé ṣó ti yá mo fẹ́ kó gbébi dé ilé ìfowópamọ́ ni ní Mọ̀lété àìbùkí dáhùn ìyẹn kò tí ì burú jù àmọ́ mo fẹ́ kó o ṣọ́ra fún dáadáa bí àkànbí oníyọ̀mí bí ti parí ọ̀rọ̀ rẹ̀ ó dìde láti máa lọ àìbùkí sì bọ́ sí ìta ó pe Àlàdé ó ní Àlàdé sọ fún àkúrú wípé mo ti ṣetán Àlàdé sáré lọ ó padà dé àìbùkí kò tíì padà sí inú ọ́fíìsì rẹ̀ ó sọ pé òun bọ̀ Àlàdé jíṣẹ́ fún àìbùkí àkúrú dé pẹ̀lú mọ́tò akẹ́rù nẹ́pà tí wọ́n fi lọ kó ẹrù àìbùkí ní abúlé mojèrè bí ó ti dá ọkọ̀ dúró ó bọ́ sílẹ̀ ó sọ̀rọ̀ ó ní ó yá ọ̀gá ẹ jẹ́ kí á tètè lọ kí a lè tètè dé ṣe mọ̀ pé òní ni Jímọ̀ aago 2:30 ni wọ́n máa ń tilẹ̀kùn báǹkì àìbùkí ń wo àkúrú bí ó ti ń sọ̀rọ̀ àìbùkí wọ inú ọ́fíìsì rẹ̀ lọ ó padà jáde sí ìta Àlàdé mò ń bọ̀ mo fẹ́ lọ sí báǹkì tí ẹnikẹ́ni bá béèrè mi kí ẹni yẹn dúró tàbí kí ó padà wá mi ò ní pẹ́ tí mo máa fi padà dé. tó bá lówó kó kí ló gbà sára rẹ o kó jẹun tó dá kó wọṣọ tó dá kó gbẹ́dùn ara rẹ kó ṣe máa jìjọba. Bóyá lọ́lá ìkúlẹ̀ ọlọ́jọ́ kájọ́ ẹ̀dá kà kéyàké.
àbùkì bọ́ sí inú mọ́tò ó pa ilẹ̀kùn dé àkúrú finá sí mọ́tò wọ́n ń lọ bí wọ́n ti dé ẹnu géètì àbùkì yọjú láti ojú fèrèsé mọ́tò ó pe àbú ó ní àbú mo fẹ́ yára dé báǹkì ẹ mójútó iṣẹ́ yín dáadáa mọ́tò wọn jáde sí ojú òpópónà wọ́n mórí lé ọ̀nà tó tágadì wọ́n ń lọ bí wọ́n ti dé ìsàlẹ̀ ọjà abodè ni àkúrú dá mọ́tò dúró lójijì kí àbùkì ó tó béèrè pé kí ni ó dé àkúrú ti bọ́ sílẹ̀ nínú mọ́tò bí ó ti fẹ́ bọ́ sílẹ̀ ó ní ọ̀gá ẹ dákun ẹ jẹ́ kí n sáré rí ọ̀rẹ́ mi tó wà lọ́hùn yẹn ó nawọ́ sí ọ̀nà inú ọjà àbùkì ń wo bí ó ti ń lọ láàrin ọjà nígbà tí ó yá kò rí mọ́ láàrin ìṣẹ́jú 5 àkúrú ti padà dé ó ṣílẹ̀kùn mọ́tò ó wọnú mọ́tò ó pa ilẹ̀kùn dé padà ó ní ọ̀gá ẹ má bínú ìyàwó rẹ̀ ló rán mi sí láti àná ni mo ní kí n bá a jíṣẹ́ fún un inú bí àbùkì ó ní irú àfojúdi wo nìyí ṣé nítorí obìnrin ni o ṣe wá dá mọ́tò dúró tí mo rán ẹnìkan pé kó lọ fẹ́yàwó ni àbùkì kò mọ̀ wípé irọ́ ni àkúrú ń pa ó lọ bá àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ máa ń mu igbó ni wọ́n dé inú ọgbà ilé ìfowópamọ́ àbùkì bọ́ sílẹ̀ ó wọ inú ilé ìfowópamọ́ lọ lẹ́yìn bí 30 ìṣẹ́jú àbùkì jáde láti inú ilé ìfowópamọ́ bí ó ti dé ibi tí mọ́tò wọn dúró sí ó bá àkúrú pẹ̀lú àwọn ọkùnrin méjì tí wọ́n jọ dúró mọ́ ara mọ́tò wọ́n ń sọ̀rọ̀ bí àbùkì ti rí àkúrú ti rí àbùkì ó kọjú sí àwọn àlejò rẹ̀ ó ní ọ̀gá mi tí mo sọ fún yín pé mo gbé wá sí ibi náà nìyí àwọn méjèèjì kí àbùkì ẹ pẹ̀lẹ́ sà ẹ káàsán sà ṣé kò sí wàhálà àbùkì kọjú sí ọ̀kan lára wọn ó béèrè ó ní ṣé kò sí pírọ́blẹ́mù o rárá sà a kàn kọjá lọ ni lárí ọ̀rẹ́ wa yìí la ní kíákí ọ̀kan nínú wọn dáhùn àbùkì kò mọ àwọn méjèèjì rí tẹ́lẹ̀ ṣùgbọ́n ìmúra wọn fi wọ́n hàn wípé jàǹdùkú ọmọ ìta ni wọ́n ní láti jẹ́ aṣọ tí wọ́n wọ̀ dọ̀tí ọ̀kan wọ bùbá àti sọ́ọ́rọ́ ẹsẹ̀ ṣòkòtò náà ti jẹ ní ìsàlẹ̀ ó dàbí wípé títẹ̀ tí ó máa ń tẹ̀ mọ́lẹ̀ tí ó bá rìn lọ ni ó fà á nítorí ṣòkòtò náà gùn jùlọ ní ìsàlẹ̀ ó ká apá aṣọ bùbá tí ó wọ̀ náà tó bẹ́ẹ̀ tí ó kọjá ìgúnwọ́ rẹ̀ méjèèjì ó dájú pé tí ó bá na ọwọ́ bùbá náà sílẹ̀ yóò gùn jùlọ bùbá náà tóbi púpọ̀ lọ́rùn ọkùnrin yìí nítorí pé ọkùnrin náà kò sàn rárá èyí ló jẹ́ kí bùbá náà rọ mọ́ lára bí ẹni òjò pa aṣọ mọ́ lára ṣé ṣòkòtò àgbàwọ̀ bí kò fúnni nítan a sì so ni dẹ́dẹ́ ṣẹ́ẹ̀tì ni ọkùnrin kejì wọ̀ àmọ́ bọ́tìnì tí wọ́n so mọ́ ara ṣẹ́ẹ̀tì náà kò bá ara wọn mu òwú tí wọ́n fi so wọ́n papọ̀ tí wọ́n fi so àwọn bọ́tìnì náà papọ̀ kò bá òwú tí wọ́n fi so wọ́n kò papọ̀ àwọn bọ́tìnì bíi méjì ti já sọnù lọ́wọ́ òkè ṣẹ́ẹ̀tì náà èyí jẹ́ kí gẹ̀ǹgẹ̀ àyà ọkùnrin náà hàn síta àpá ọgbẹ́ tí wọ́n rán wà láàrin ọ̀gángan àyà rẹ̀ àpá yìí ti so ọ̀kan lára àwọn eyín iwájú ọkùnrin yìí ti sẹ́ bẹ́ẹ̀ ni àwọn eyín náà pọ́n ràkọ̀ràkọ̀ ó ní láti jẹ́ pé ọkùnrin náà kúndùn obì jíjẹ páálí sìgá kan wà nínú àpò aṣọ tí ó wọ̀ ó fi awò dúdú bo ojú rẹ̀ ó tún dé fìlà dúdú bẹntigọ́ aṣọ ìtẹ́nu fìlà náà ti ya ìyẹn rọra yọ jáde lẹ́gbẹ̀ẹ́ etí rẹ̀ wọ́n dágbére fún àbùkì wípé àwọn ti ń lọ àbùkì kí wọn ó ní ó dàbọ̀ ó ń wù wọ́n bí wọ́n ti fo títì bọ́ sí òde kejì ó rí wọn tí wọ́n dá mọ́tò taxi kan tí kò sí èrò nínú rẹ̀ dúró wọ́n wọnú taxi àkúrú juwọ́ sí wọn àkúrú àti àbùkì wọnú mọ́tò tiwọn náà àkúrú fi ẹ̀yìn mọ́tò rìn jáde láti inú ọgbà ilé ìfowópamọ́ náà àbùkì dáhùn ó ní àkúrú irú iṣẹ́ wo ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ń ṣe àkúrú ti mọ ìdí tí àbùkì fi béèrè irú ìbéèrè yìí ó mọ̀ pé ìmúra wọn tí àbùkì rí ni ló jẹ́ kó béèrè bẹ́ẹ̀ ó dáhùn ó ní iṣẹ́ agbèrò ni àwọn méjèèjì ń ṣe aṣọṣẹ́ ni wọ́n wọ̀ ló jẹ́ kí aṣọ wọn dọ̀tí ó tún fi kún un ó ní ẹ̀yin náà sàmọ ọ̀rọ̀ àwọn awakọ̀ àti agbèrò kò sígbà tí ìjà kò lè ṣẹlẹ̀ láàrin wọn àbùkì rò lọ́kàn ó ní
wọ́n pe ẹlẹ́fọ̀ọ́ kàkà kó dáhùn ó ní ẹ̀fọ́ òun kì í ṣẹ̀fọ́ àtàn àrà ló ń fò ó. Àwọn tó láyé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ. Àlọ́ máa jayé ẹ̀yin lẹ mọ̀. Àwọn tó láyé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ. Ibi la rí dé lọ́sẹ̀ yìí lórí ètò Àyọkà Ara Ọ̀tò. Ìwé tá a ti ń kà lábala ìwé ìtàn àròsọ. Àkọlé ìwé ọ̀hún ó ní ọ̀mùtí kì í ṣàpà. Ọ̀mùtí kì í ṣàpà ẹni ìwé tá a ti ń kà ní abala ìwé ìtàn àròsọ lórí ètò Àyọkà Ara Ọ̀tò láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Ọ̀sẹ̀ tí ń bọ̀ ńlá tún pàdé lórí ètò Àyọkà Ara Ọ̀tò pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba. Àlájì Kéṣì Bádùrù lólóòtú ètò Àyọkà Ara Ọ̀tò ní DNC rédíò. Akínwọ̀nú Ọláyéròkun wìnìkìn bí àtẹ àkún apàtẹ ètò bí ẹni pàtẹ ẹlẹ́kẹ̀. The authentic African MC Numero Uno and Primus Inter Pares of General Entertainment. Ìpàdé tún dìjọ́ mẹ́jọ.